owó nǹkan lọ rent aṣọ wedding kòun kóun rán ṣé ó ti pọ̀ jù ni. mẹ́tẹ̀ wọn kúrò nínú group àwọn single. kí n fẹ́ ṣùgbọ́n ohun tóun mi ni máa fowó mi rà nínú ẹ̀yìn ojú ẹ̀yà òun mi fẹ́ gbé mọ́mì mi ò nígbà kí n fẹ́ ṣùgbọ́n ohun tóun mi ni máa fowó mi rà nínú ẹ̀yìn ojú ẹ̀yà òun mi fẹ́ gbé. Bébí mi ò nígbà kẹ́nìkan fọwọ́ kan mí. Ìdí ọ̀rẹ́ mi lèmi ò fi sí, ìdí ọ̀rẹ́ mi jàlànjóló. Ìdí ọ̀rẹ́ mi lèmi ò fi sí, ìdí ọ̀rẹ́ mi jàlànjóló. Nínú ẹ̀yìn ojú ẹ̀yàwó òun mi fẹ́ gbé. Mọ́mì mi ò nígbà kí n fẹ́. Adébáyọ̀, gbogbo tí mo bá sọ tó kárí bọ̀ ní ọba sọ pé kò sọ̀rọ̀ mbẹ́. mi ò ní mi ò gbọ́ gbogbo tẹ́ ẹ sọ ló yé mi mo gbọ́ yín ni. kò yí ọ tó bá yí ọ ni wàá wà nǹkan ṣe fún mi. mo ní mo fẹ́ rán ọmọ tèmi tẹ́kọ̀ ọgbọ́n tí wọ́n mọ̀ sí ń gbàdúrà lọ́dọ̀ rẹ tí wọ́n ń kúnlẹ̀ tó já gan gbogbo ọ̀nà dán lọ́mọ bọ́ọ̀ ni tiẹ̀ ti wá fẹ́ jẹ́. Ìyá Báyọ̀ ẹ má jẹ́ ká jọ lọ ojoojúmọ́ la fi ń gbàdúrà mú dẹ̀ mọ̀ pé Ọlọ́run tá à ń sìn lọ́jọ́ kan báyìí a kàn dá wa lónìí ọmọbìnrin tẹ́ ń wo yẹn kì í ṣàgàn o kò ń ṣàgàn. Mọ́mì, ètùdé ẹ̀rọ ma ẹ ṣeun ẹ ṣe àdúrà báwo ni ṣe ra lédè? àkókò dúpẹ́ ẹ ṣeun ó ṣe aya mi aya mi wo bá ń pè ọmọ wa mo fẹ́ mú mi ká bá ń bomi mo fẹ́ fẹ̀rẹ̀ ń gbẹ. Kí ni bẹ́ẹ̀ bí kò kọ́ mọ́ mi? ètò ẹ̀sán yìí ò dáa o lọ́tọ̀ ẹ̀ṣẹ̀ ò dáa o kí ni mo ṣe tí ò dáa? Ìyá Báyọ̀ kò dáa tó bá jẹ́ ẹ̀yin lẹ bí ṣé ẹ máa bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé kó ẹ mọ̀ pé kò sọ ọmọ ọ̀run lẹ́yìn náà. kò sọ ọmọ ọ̀run lẹ́yìn ṣé àbá sọ ọmọ ọ̀run lẹ́yìn kó bímọ fún mi bí àbá sì lè bímọ fún mi kó fi inú ilé ilé kọfẹ́ lómi ìláyé kọfẹ́ lómi ìláyé kọfẹ́ ayé fagán kó bímọ fún mi nígbà náà bẹ́ẹ̀ Ìyá Báyọ̀ kò dáa ẹ lè sọ ọmọ tí yín bẹ́ẹ̀ náà excuse me. wọ́n ní kó fún mi lọ́mọ yóò kọ́kọ́ sílé ìdílé kọ́kọ́ fún mi lọ́mọ kí ló dé bọ̀lọ̀ tó fẹ́ dúró sí kò sáyé àgàn ní o kò sáyé àgàn àwí tó ń sunkún ó tí ì sunkún o. Dúkẹ́ ìjọba ìsàlẹ̀ fún mi láti tí ó dáa. Stop it. Mo ṣe bẹ́ẹ̀ mọ́ náà. Báwo ló ti ń ṣe? Ìgbà kan rò mí. Ara ń rẹ̀ sùn kí n bẹ́ẹ̀ mẹ́sáàjì rẹ̀. Kò eléyìí kì í ṣọ̀rọ̀ màsáàjì gbogbo inú ìkókó báyìí òun ló ń dùn. Ẹ̀hún náà mo ṣe ní kó sùn máa màsáàjì ràn ọ̀rẹ́. Ìwò kún mi ò ṣeré jàre àná ń ro mí gbogbo mọ́ pọ́ṣá rẹ̀ mi ṣáláàtì. Keep quiet jọ lomi ìpara ń lu ẹ èmi ò mà sí lára àwọn tó lè foyún dè mọ́lẹ̀ èmi àti Ọládéhùn pa máa fúnra wa lóyún o and of which tí bá máa fún yàn lóyún kò ń ṣe wọ o. Mọ́mì mi ò nígbà kí n fẹ́ ṣùgbọ́n ohun tóun mi ni máa fowó mi rà nínú ẹ̀yìn ojú ẹ̀yàwó òun mi fẹ́ gbé.
Daddy, good morning. Ẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run before we start prayer. Bàbá yé, jẹ́ kí ìjọba rẹ̀ dé. Bàbá yé, jẹ́ kí ìjọba rẹ̀ bọ̀. Bàbá wa àti Ọlọ́run wa, àtọ́bàjáyé Ọlọ́run ẹ̀rí, kábíyèsí Olódùmarè, ọba tó ju gbogbo ọba lọ, àrí ìró àlá, bàbá tó ń gbénu oúnjẹ aṣọ́nà, Èdùmàrè tó ń gbénu adélébòṣù, Olúwa ẹ pa wá lánàá, ẹ jí wa láàárọ̀ yìí, bàbá a dúpẹ́ lọ́wọ́ yín, kábíyèsí Olúwa a dúpẹ́ lọ́wọ́ yín. Thank you, Jesus. Orúkọ Jésù Kristi. Àmín, 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 orúkọ Jésù. Yeah, thank you very much. Thank you, Jesus. Listen. Tí mo bá wẹ̀ tán kí la máa jẹ? Daddy, ẹ jẹ́ kí n kọ́kọ́ prepare coffee for you now. Can you step down? Oh, good. Coffee is good. Coffee is good. All right. Hello, báwo ni? Mo okay sir. Àdúgbò ẹni wọn náà ń gbé. Bẹ́ẹ̀ ni sir. O sure? Bẹ́ẹ̀ ni sir. Wọ́n tó fún ìbá. Wọlé jẹ́ ń gbé ẹ̀ bọ́lọ̀ lọ. Kò sẹ́sẹ̀ nípa ìtajà tó yẹ wọlé jẹ́ ń gbé ẹ lọ́dún tó ń lọ. Sá? Jẹ́ ń gbé ẹ lọ́dún tó ń lọ. Ṣé ilẹ̀ ni mọ́tò yìí? Tóun mi ṣeré ni. Èmi OMO ọmọ màmá olówó. Kí ló ti ń ṣe òkú ní mọ́ṣúárì? Ó pọ̀ nù rẹ̀ Ọlọ́run wọlé ṣùgbọ́n. Àwọn ẹlẹ́lẹ̀ ìgbọ̀ ọpẹ́ fine boy wọ́n á gbọ́mọ ládùúgbò tìwá ṣé o gbé ilé yìí ó rí ló gbé o yà ó yẹ káwá gbowó lọ́wọ́ ẹ o àwọn ọmọ àdúgbò ọmọ yẹn lẹ́jà ó yà. Brother Samuel. Yeah, well done, sir. Dike Florence. Ọ̀gá ò ṣe kò sí tí mo rí bí báyìí o. Kò sí sà. Yeah. A ní ká wá rí yín nípa budget tá a ṣe fún church ni sà. Articulate gbogbo àwọn kinní yẹn a dẹ̀ ti ní plan láti execute. So issue tá wá ní pé ká kọ̀ déwájú yín kẹ́dẹ̀ approve àwọn kinní yẹn ká lè lọ bẹ̀rẹ̀. Ẹ kú iṣẹ́. Ọlọ́run á pín gbogbo wa lérè. Ṣé rí ọ̀rọ̀ budget yẹn èmi pàápàá ti fẹ́ pe ìpàdé kí gbogbo elders church ká jókòó ó ní nǹkan tí mo fẹ́ bá wa sọ torí pé kí ni èmi gbóhùn Olúwa sọ pé gbogbo owó tí a ti earmark pé a fẹ́ lò yẹn ká kó jọ ká kó lọ sí ilé àwọn ọmọ aláìní bàbá tí wọ́n ní yá kí wọ́n fi tọ́jú wọn bẹ̀. Bọ́jẹ̀tì tí mò ń pa ẹ̀ ní sà tí a ti jọ mọ̀. Brother Solomon ṣé àwọn pé mi ò bá ń jiyàn ẹ̀ lóòótọ́ ni àmọ́ èmi tí wàá gbóhùn Olúwa tó sọ pé owó yẹn o ilé àwọn ọmọ tí wọn ò ní ìyá tí wọn ò ní bàbá ní ká kó lọ kán fi tọ́jú wọn bẹ̀. Ẹ jọ̀ọ́ sà ṣé ẹ̀mí ni pé gbogbo owó yẹn lè fẹ́ kó lọ. Pátápátá. Gbogbo ẹ̀ pátápátá. Pátápátá. Láyọ̀ ọ̀kan kó. Everything. Bọ́ sà àwọn instrument church gbogbo ẹ̀ ti fẹ́ bàjẹ́ tán ìlú òdùn dáadáa mọ́ agogo on sound so a need owó yẹn láti fi. Gbogbo nǹkan tẹ́ ẹ sọ ilé mi náà rí mo mọ̀ pé àwọn ìlú yóò dá so many things ní ò dá mo mọ̀ pé ó yẹ ká rà á àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí Olúwa ló ní wọn ohun tí mo gbọ́ tí Olúwa ni àdẹ gbọ́dọ̀ gbọ́ ohun Ọlọ́run ká má jẹ́ kó wá sí ìmúṣẹ. Ẹ jẹ́ ká gbàdúrà.
Sir. Ní orúkọ Jésù, ní agbára ilé Jésù, bàbá wa àti Ọlọ́run, àtọ́gbàjà ilé Ọlọ́run rí àbí ìsìnkú lọ́pàá tó ju gbogbo ọ̀la lọ. Mọ́mí mi ò nígbà kí n fẹ́, ṣùgbọ́n ohun tó wù mí ni máa fowó mi rà. Gbọ́láhàn, jó ṣàlàyé fún mi. Kí ni orísun tó ṣe jẹ́ pé mo gbà tí mo bá ń bẹ̀ sọ̀rọ̀ láyé ìlú òkè ń gbọ́rọ̀ sí mi lẹ́nu? Ọmọ tí mo bá sọ̀rọ̀ tó tún kí earpiece boy tí. Ma'am? So nǹkan tí mo sọ látàrọ ọmọ kan sọ̀rọ̀ dà sílẹ̀ yìí. No. Mo ti fẹ́ wá rí yín tẹ́lẹ̀ gan is about money. Mo ní 150k. Can you imagine? You need 150k. Yes, ma'am. Gbọ́láhàn kí ló ń borí ẹrù náà? Kí ló ṣe ẹ́ náà? You think you are getting any younger? No! Agbọ́n máa ti ń kún ẹ̀. Anyway, èmi ò ní liquid cash lọ́wọ́ ń sìn o. Ṣé kìí ṣe transfer fún ẹ? Sure, why not? Ṣebí ti má dẹ̀ ṣe yẹn fún ẹ sìn, wà á lísìn sí nǹkan tí mò ń sọ. Okay, no problem. Check account ẹ ó ti wọlé. Yes, me too, Mom. Thank you, ma'am. Ṣebí wàá dẹ́lí gbọ́ nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ. Sure. Good. Gbọ́láhàn, gbogbo àwọn wa tó wù yóò tẹ́ mi lọ́rùn. Ó wájú ẹ̀ta lórí. Nobody's there. Wẹ̀yìn ẹ̀ta ló wà mẹ́. Am I supposed to say something? Ṣé tó pọ̀ mọ̀ pé lẹ́yìn Ọlọ́run àti mi, ìwọ púpọ̀ ní lọ́wọ́ mi tí ó sẹ́ni kankan. Ìyẹn ló jẹ́ kó kàn máa ya ayọ̀ fàmílẹ́ tí ń tutọ́. Ayọ̀ ìyá mi ni wọ́n rà wọ́n ra mi. Ayọ̀ pọ̀rọ̀. Kí ló ṣe ẹ́ gan Gbọ́láhàn? When do you want to wake up from your slumber? You've not been living any serious life at all. I don't know. Do you think you're getting younger? Of course you are not. Ojúmọ́ ló ń dàgbà sí. Mom, right now, I'm hungry. Mọ́mí mi ò nígbà kí n fẹ́, ṣùgbọ́n ohun tó wù mí ni máa fowó mi rà. Nínú ẹ̀yìn ojú ẹ̀yàwó wa, òun nífẹ̀ẹ́ ń gbé. Ìyálẹ̀ kankan. Ó ṣì wà lọ́sibítù ara wọn tí a ní ìdòwú. Ẹni ìdòwú, èlò lẹ́ni. 40,000. Okay. Mo ti send 150 sí ẹ. Kò sanwó hospital wọn, kò sanwó ilé, kò dẹ̀ rọ́ǹdẹ̀ sílẹ̀ fún wọn. Ẹ ti sẹ́ndẹ̀. Èmi lọ́jọ́. Ẹ ṣí yèyí ẹlẹ́kọ̀ọ́. Wá. Mo ń wá pé ẹ̀kọ́ bá níbo ìlú. Ọkàn fẹ́ mi ò ṣe. Ẹ ṣí. Mọ́mí mi ò nígbà kí n fẹ́, ṣùgbọ́n ohun tó wù mí ni máa fowó mi rà. Nínú ẹ̀yìn ojú ẹ̀yàwó wa, òun nífẹ̀ẹ́ ń gbé. Yes, Daddy. Sherry, tí n bá wo situation wa ní family wa yìí, I always admire your courage. Kí ni kò tẹ́ rí? Well, thank God you have come from a Christian home, which of course makes you a good wife. But then, taba wo pé àti fẹ́ra tó jọ mẹ́ta kò
kò sọ́mọ láàrin wa obìnrin míì á ti ṣe wa wò tàbí kó ti lọ. Dàdí tó túmọ̀ sí wípé ẹ mọ̀rú ìfẹ́ tí mo ní sẹ́yìn apart from pé mo nífẹ̀ẹ́ òtítọ́ sẹ́yìn Ọlọ́run ti fi hàn mí wípé mo máa bímọ fún yín nínú ilé mo máa fi inú mi bá mi máa fi ṣòro máa fi ẹ̀yìn mi gbọ́mọ pọ̀ lórúkọ Jésù èmi dẹ̀ mọ̀ dájú wípé kò sí ọ̀rọ̀ Olúwa tí yóò lọ láì wá sí ìmúṣẹ. Oh yes, you're right. Ìdí nìyí tí mo fi nígbàgbọ́ ní Ọlọ́run pé Ọlọ́run máa ṣọmọ fún mi láìpẹ́. Ọlọ́run kan kò ní lọ láìṣẹ. Bẹ́ẹ̀ni. Kí ni title novel tí ẹ ń bá ẹ? Title. Say Gone Girl. Yes, Gone Girl. What is it all about? I don't want you to know. No. I don't want to know. This is what I want to know. Yes. Thank you. The story is funny. Nǹkan tó ń sọ lẹ́ẹ̀kan yẹn mi gbọ́ o. Ẹ gbọ́ nǹkan tí mo ń sọ náà ṣe bẹ́ẹ̀ rí tí mo ṣàlàyé. Mo ní mi gbọ́ nǹkan tó ń sọ máa rò mí lẹ́jọ́ jàre. Ó dáa mo fẹ́ ra kù. Mo fẹ́ ra kù. Sọ Yorùbá náà èmi ò mọ̀ pé mi gbọ́ Yorùbá. A ní mo lóyún. Ó ṣe kí ni? Mo lóyún. Àdùkẹ́ ọmọ ọ̀dọ́ wa gan tó fine as in she fine die. Wọ́n bí dáadáa kó sọ fún mi pé òun lóyún ìwọ ẹlẹ́ja. Kí ni tí bá mú ẹ délé bá mú mi gbọ́ láwọn kí ni màá sọ fún wọn? Sorry o mom, she said she's pregnant. Orí ẹ gbalẹ̀ lóyún kọ. Ẹ dúró o. Kí ni ká wá ṣe sílẹ̀? Jẹ́. Gbọ́ láhùn. Lẹ́nu ẹ̀. Kémi jẹ́. Ṣé wo mọ̀ pé ọmọ ẹlẹ́ja ni mí tẹ́lẹ̀ kó tó fún mi lóyún ni? Ojú mi dín gbà yẹn nìṣó. Ojú ẹ di. I was a bit drunk. Wá gbọ́ o. Lóòótọ́, oyún inú mi tó bá lófẹ̀ẹ́, màá ṣe. Àmọ́ lẹ́yìn tí bá ṣe oyún yìí, o tún gbọ́ pamọ́, o tún jára yìí, o tún jára ọ̀hún. Obi kò bá yìí wọ̀ bí ẹ dáadáa. Get out of here! Hello. Mi ò ṣe mí sẹ́, mi ò ṣe mí. Di only thing mo mọ̀ ni pé wọ́n ká báyìí mú mi báyìí nínú ìlú. Ẹ̀kún náà kò dìde pé akáwọn tẹ̀ wá jẹun. Ó kò ṣubú ni. Lẹ́kọ̀ọ́ náà ní sẹ́ mú mi lè explain bó ti ṣẹlẹ̀. Mi ò lè explain ẹjọ́ bóyá kí ẹsẹ̀ ṣe máa bọ̀ náà. Èmi nìkan mo wálé wá ojú sí ẹjọ́ nítorí Ọlọ́run. Okay, ẹ ṣé. Daddy, òkúta ni mo fẹ́ pè ooo. Daddy, mo dára. Jésù Kristi, Daddy, hey. Let me clean the bill. That's no 30 minutes. Mom. All right. Mom. Wọ́n láwọn ṣe sùúrù pé mo wà lórí fóònù báyọ̀ sọ̀rọ̀. Mom. Ṣẹ̀rán gàjì iṣẹ́ ni. The past 2 hours mo ti rán máa yín iṣẹ́ náà. Àwọn tí mo rán lọ bá has called me. Ẹ ṣe sùúrù. I'm going to kill him. Ọlọ́run ò ní jẹ́, ọmọ mi ò ní pààyàn, ọlọ́dà mi ò ní jẹ́. I'm going to kill him. Yóò ò ní kill èèyàn. What is it? Bóyá ọ̀run á sí traffic or something. Mommy, there is no. Mommy, ṣe kọ́ sí kẹ̀lẹ́. Kí ló ṣẹlẹ̀? Mommy. Kí ló ṣe fún mi? Mommy mi ò ṣe bẹ́ẹ̀ wà ń bí. Nígbà tí o gbé. Bọ́lá o ní wọ́n ní bẹ́ẹ̀. Mommy kò ṣe gbé. Tàbí oṣù ọkùnrin kọ́ ni. Jesus.
Jesus. Jesus. Jesus. Bọ́láwọ̀. Jesus. Wá, ìṣèlú kí ló ṣe é? Kí ló ṣe é náà? Báwo tẹ̀lé báyìí? Jáde. Mo dáwọ̀. Kí ló ṣe wọ́n? How is it? Madam, at this point in time, my fair rest dáadáa nítorí abẹ́rẹ́ tí mo fún ẹ kó lè ṣiṣẹ́. Wọ́n ní láti wà alone by kí anybody má disturb wọn ẹ jọ̀ọ́. Doctor, ọ̀rọ̀ yín yé mi dáadáa. Ṣebí èmi ò lè ní kí ọkọ mi má relax. Tí ẹ bá ní kán rest kí abẹ́rẹ́ yẹn lè ṣiṣẹ́, ó pay mi náà. But the only problem tí mo ní ilé ni màmá àti àbúrò ọkọ mi. Bí akẹ́lẹ́ bá mi bá wọn sọ̀rọ̀, wípé kí wọ́n jẹ́ kí daddy rest, kó má máa disturb wọn, àwọn nìkan ní ṣòro mi. Kò sí nǹkan mi, àwọn náà burú nulẹ̀, àwọn náà máa ń ṣe kó tó wọ́n nulẹ̀. Ẹ̀dẹ̀mọ̀ kó wọ́n bá ní máa bá wọn jà bí àwọn fa wàhálà mọ́. Ṣé mo? Ìyẹn kì í ṣe problem náà. Tí bá ti ń lọ sí mi náà máa sọ fún wọn. Àmúṣẹ́ náà kù sọ̀rọ̀ tí yín náà láti ensure pé wọ́n rest dáadáa. Kò sí wàhálà. Ẹ̀yin ò ṣe wàhálà. Madam, èmi fẹ́ máa lọ báyìí. Mi ò nígbà kí n fẹ́, ṣùgbọ́n ohun tó wù mí ni máa fowó mi rà. Arámidé omi ìyàwó ẹ̀gbọ́n ẹ̀dá. Ó wà nílé pẹ̀lú dókítà tí wọlé. Mọ́mí mi ò nígbà kí n fẹ́, ṣùgbọ́n ohun tó wù mí ni máa fowó mi rà. Nínú ẹ̀yìn ojú ẹ̀ mo ti attend sí pastor. Mo dẹ̀ ti fún wọn ní àwọn injections wọn. So ẹ jọ̀ọ́ ẹ máa bá mi ṣe nǹkan kan. Ẹ jọ̀ọ́ ẹ̀yin méjèèjì dẹ̀ ni. Pastor need àti rest. Wọ́n need àti rest gidi gan ni. Torí gbogbo stress tó ń fura wọn yẹn ó ti pọ̀ jù. And gbogbo àwọn kíní inú ara ló máa ń fàbọ̀ sí. Òun ló ṣẹlẹ̀ yìí. Ẹ jọ̀ọ́ ẹ máa make sure pé tó bá ṣe ń sùn tó ń jí báyìí kó máa jẹun padà ni. Ẹ jọ̀ọ́. Secondly ni pé mo ti gba sample ẹ̀jẹ̀ wọn. Okay. So mo fẹ́ lọ run test lé lórí. So tó bá ti dọ̀la mo máa padà wá. So màá wá fún yín ní feedback. Mọ́mí ẹ jọ̀ọ́ mà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó rest. Ọ̀sẹ̀ni tí ń dà máa rest. Ọ̀sẹ̀ni tí ń dà láàmú o. Madam, bí mo ṣe sọ tí ó bá ti di ìrọ̀lẹ́ máa pẹ́ yín náà. So bọ̀ tó bá ti dọ̀la màá wá. All right, mọ́mí. Ó dà ọkọ ló wà dọ́kítà. All right. Adúpẹ́. Ẹ ṣé o. Ẹ ṣé gan ni o. mi ò nígbà kí n fẹ́, ṣùgbọ́n ohun tó wù Ẹ wá. Ọmọládé, gbọ́dọ̀ tún lọ. Wọ́n ní kó fún wọn ní ìsinmi ẹ jókòó síbí èwo làgbúrò tún wọlé lọ ẹ jókòó wọ́n ní kó sinmi. Mi ò lọ sọ́dọ̀ dáadé. Ọjọ́ pé tó wá lọ kọ́, má lọ dà láàmú o, má lọ dà láàmú. Hello, mommy. Sir. Ọlọ́run ló ń lo Gbọ́láhàn. Ẹ fọkànra yín balẹ̀, mommy, mo ti máa ń sọ. Ọlọ́run ló ń lo Gbọ́láhàn lọ́wọ́. Kí n fọkànra mi balẹ̀. Bẹ́ẹ̀ ni, kò sẹ́ni tọ́lọ́run ò lè lò. Ó dà sá. No. Ta ni mí láti bọ́ lọ́run dù? Òun lọ́run lé gbogbo wa. Okay, sir. Ẹ ṣé mo dúpẹ́ sá. Ẹ kú iṣẹ́ Olúwa sá. Yes, sir, máa tún máa kàn sí yín sá. Okay, màá máa retí yín mà. Ẹ ṣé sá. Mo dúpẹ́ o. All right, ma. ọ̀rọ̀ mi ń fà mójútó ọ̀rọ̀ mi ń fẹ́ Olúwa kò ní dá kí bàbá mi jìyà lásán lórí mi ọ̀rọ̀ mi ń fẹ́ ọ̀rọ̀ mi ń fà mójútó ọ̀rọ̀ mi ń fẹ́ Olúwa kò ní dá kí bàbá mi jìyà lásán lórí mi ọ̀rọ̀ mi ń fẹ́ ọ̀rọ̀ mi ń fà mójútó ọ̀rọ̀ mi ń fẹ́
kí bàbá mi jìyà lásán lórí mi o ọ̀rọ̀ mi fẹ́ o ọ̀rọ̀ mi fà mójútó ọ̀rọ̀ mi fẹ́ o Olúwa kò ní dá kí bàbá mi jìyà lásán lórí mi. Ọlọ́run nífẹ̀ẹ́ yín tó pọ̀ gan ṣùgbọ́n kinní kan wà tó ń dìnà àti lọ yín àwọn ọmọ lọ́mọ tẹ máa dájú sílẹ̀ láì tí ì mọ̀ ya wọn. ṣe rí nǹkan tí alàgbà ń sọ ni wípé nínú ká mú ọmọ ọlọ́mọ àwọn ọmọ tí ò tó bí nǹkan fẹ́ wá kọ́ṣẹ́ lọ́dọ̀ yín àbí bí wọ́n sọ pé àwọn fẹ́ mọ̀ nípa script tẹ wá wò pé the best thing fún yín ni pé kẹ́ mú wọn wọnú ilé kẹ́ máa nà wọ́n ẹ mọ nínà kò ń ṣe nínà pé bóyá kókòbókòbò wọn o. ẹ burú jù bẹ́ẹ̀ lọ ẹ burú jù bẹ́ẹ̀ lọ. nǹkan tí wọ́n ń sọ fún yín ni wípé ẹ máa ń kòbó ń kò àwọn ọmọ ọlọ́mọ ẹ yí padà brọ́dà. ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ yé mi sẹ́yìn bó ṣojú àwa náà alàgbà nǹkan táwọn ọmọ yẹn máa ń wọ ó bàjẹ́ gan Ọlọ́run sẹ́yìn òkè rí wọn ni nǹkan tó ń wọ̀ ìgbà tí mo bọ̀ sí nǹkan tí mo pàdé lọ́rùn ọ̀dẹ́ bá ní nǹkan tó wọ̀ ẹ̀yin gan máa sáré tẹ̀lé. ọ̀nkú gbogbo nǹkan tẹ́ ń wò yìí ọ̀run àpáàdì lẹ́ ń lé yìí àwọn iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ fi máa wọ̀jọba ọ̀run ẹ fìyẹn lẹ̀ ẹ wá ń lépa ọ̀run àpáàdì wọ́n ní kẹ́ ẹ yí padà ẹ yí padà. ó ní ọmọ kan láyé yín lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe wà yìí ọmọ kékeré ni ẹ fi sílẹ̀ kẹ́ má kàn dín nínú iyọ̀. mo ti gbọ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí máa fi sílẹ̀ máa dẹ́ yí padà. wọ́n ní kẹ́ gbìyànjú kẹ́ yí padà ẹ fà àwọn ọmọ ọlọ́mọ lẹ̀ ẹ̀yin náà bí ti yín táwọn kan bá ń ṣe tọ̀dọ̀ yín bẹ́ẹ̀ kí lè fẹ́ rí sọ ẹ ṣe ìjó ọ̀run àpáàdì ó wà o ọ̀run àpáàdì wà o. ẹ á ti ṣiṣẹ́ tí ẹ̀mí rán wa tán lé pásítọ̀ gàdí àmì Jésù ẹ yí padà. wọ́n ní kí ẹ yí padà ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ ní àdúgbò yìí ní àdúgbò yìí. Dókítà, irú ìròyìn ayọ̀ wo lè sọ nípa ẹ̀? Madam. Yes, doctor. Ẹ ti lóyún. Wow! Emike, I'm pregnant. Yes. Oh, thank you, Jesus. irú oorun òṣìwò ló sùn dédé sí. rárá màá bí tí mo jókòó sí ìbàlélẹ̀ tí oorun fi gbé mi lọ bí ìmọ̀gán. fẹ̀kàn tẹ́lẹ̀ mo ti mọ̀ pé oorun ló wá sùn bí. oorun náà lọ wá sùn bí kò sí nǹkan mi tó wúlò fún lẹ́yìn oorun. so wá rí tó bá yọ tó bá sùn tán ó fi lé ọmọ mi lẹ̀ o. ó fi lé ọmọ mi lẹ̀ nírọ̀nù ríra dáradá. Mọ́mí ò wá sùn. ọ̀rọ̀ mi fẹ́ àdúrà o Olúwa bàbá gbàdúrà fún mi Olúwa kò ní dá kí màmá mi jìyà lásán lórí mi ọ̀rọ̀ mi fẹ́ o ọ̀rọ̀ mi fà mójútó. lágbára Ọlọ́run èmi ò ní fílẹ̀ ọkọ mi sílẹ̀ o mi ò dẹ̀ ṣe àgọ́ lágbára Ọlọ́run lágbára Jésù Kristi tí mò ń sìn máa fi inú mi ṣoyún inú lẹ́yìn máa fi eyín mi máa fi gbọ́mọ pọ̀ irú olè gbà kó síbi tí mò ń lọ kó síbi tí mò ń lọ ṣé fọ́ọ̀tì mi ni. Dàdí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ dìde ẹ jọ̀ọ́ ẹ dìde kẹ́ bá mi sọ̀rọ̀ ẹ jẹ́ kí ìlérí Ọlọ́run ṣẹ mọ́ mi lára. Ọlọ́run ti bá mi dá májẹ̀mú pé mo máa bímọ fún yín. Ọlọ́run ti jẹ́ kó yé mi pé mo máa ṣàbíamọ nínú ilé yín. Ẹ jọ̀ọ́ ẹ dìde. Dádì ẹ dìde kẹ́ bá mi sọ̀rọ̀. Ẹ má jẹ́ kí tèmi já sófo nínú ilé yín. Ọlọ́run mi. Wọ́n nìkan ni mo ní. Ṣàánú mi, má jẹ́ káyé béèrè pé Ọlọ́run mi dà. Ìwọ nìkan ni a gbọ́kànlé nínú ilé. Mo mọ̀ wípé àníyàn kankan lẹ́yìn ìwọ nìkan. Tó bá yẹ pé lóòótọ́ ẹ̀yin lẹ ń gbénu Dádì.
mo fẹ́ kẹ́ jẹ́wọ́ agbára yín mo fẹ́ kẹ́ bá mi mú dání lára yá ní kíákíá kí tèmi má gbé nínú ilé yìí. ọ̀rọ̀ mi fẹ́ àdúrà o Olúwa bàbá gbàdúrà fún mi Olúwa kò ní dá kí màmá mi jìyà lásán lórí ọ̀rọ̀ mi fẹ́ ọ̀rọ̀ mi fẹ́ mójútó ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. wọ́n ní ìjọba ọlọ́run àti dé tán. ó ti dé tán. ìjọba ọlọ́run ti dé tán pé gbogbo ọ̀rọ̀ mi fẹ́ o. bíbélì sọ wípé díẹ̀ nínú ọ̀rọ̀ òun kò ní lọ láìpẹ́. èṣù lágbára ṣùgbọ́n kò ní ìgbàlà. irọ́ ló ń pa fún ẹ. wọ́n ní èṣù ní agbára ṣùgbọ́n kò ní ìgbàlà lọ́wọ́ tí mo mọ̀. wọ́n wá ní gbogbo ẹ̀yin tẹ́ bìlíf pé èṣù lè fún yín ní nǹkan tó bá fún yín ó bá gbà padà ní ọ̀nà 1 million. ọ̀rọ̀ mi fẹ́ mójútó ọ̀rọ̀ mi fẹ́ o Olúwa kò ní dá kí bàbá mi jìyà lásán lórí mi o ọ̀rọ̀ mi fẹ́ o. Olúwa ló rán mi sí yín ṣé ẹ lè sọ̀rọ̀. ara ń ni yín ẹ mọ̀ pé ara ń ni yín ara ò tí ì ní yín. alàgbà mi ò rò pé gbọ́ nǹkan tí alàgbà mi ń sọ wọ́n ní pé tó bá máa fi tówó yìí ọ̀la tẹ́ ẹ̀ bá tètè lọ jẹ́wọ́ àǹtí báwo lẹ ṣe jẹ́ sí wọn. I'm his daughter. You are his daughter. Praise the Lord. tẹ́ ẹ̀ bá wá gbọ́ ọ̀rọ̀ Olúwa ẹ wá gbọ́ ẹ sọ fún Popsi ẹ sọ fún wọn pé kí wọ́n lọ jẹ́wọ́ ṣé rí ìkún wọn tó tóbi tó dàbí GP tank tọ́rọ̀ wípé àwọn ń fẹ́ ọlá ìyà sickness ló wà nù kùn tí wọ́n bá lọ jẹ́wọ́ bàbá tó bá máa fi tó báyìí pé kẹ́ tètè lọ jẹ́wọ́ tá a bá lọ jẹ́wọ́ kí ẹ má bàa kábàámọ̀ pé wáì tí mi ò ṣe lọ jẹ́wọ́. ẹ ṣẹ̀ sí ẹ̀mí Ọlọ́run ẹ ṣẹ̀ sí ẹni àyànfẹ́ Ọlọ́run ẹ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ láì ṣe yìí. wọ́n ní wípé ẹ ṣẹ̀ sí ẹni àmì òróró Ọlọ́run wọ́n ní wípé bí ẹ ṣe wà tá ẹ bá lọ jẹ́wọ́ wọ́n ní ẹ ti ṣẹ̀ sí Ọlọ́run ẹ ti ṣẹ̀ sí ìjọ ẹ ti ṣẹ̀ sí gbogbo èèyàn pátá wọ́n ní kí ẹ lọ jẹ́wọ́ láì jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ń gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ ẹ ní gbọ́ búburú lẹ́nu tiwa wọ́n ní kí ẹ lọ jẹ́wọ́ kí ẹ má bàa kan ìdí nínú yọ̀. àlàáfíà fún yín. wọ́n ní àlàáfíà fún yín. wọ́n ní ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ ẹ lọ ṣe nǹkan tí Olúwa sọ láì jẹ́ bẹ́ẹ̀. ẹ yí padà. Hello, mommy. Evangelism ni. Evangelism tó lọ fún yẹn náà ó ṣe kókó iṣẹ́ Olúwa ni kò ṣe é má ṣe. Bẹ́ẹ̀ni. Ẹ̀gbá ó ní kí wọ́n retí ẹ̀ báyìí. You should be expecting me tomorrow or the next. Ẹ má worry, mo ti ní plan àti wá rí yín before now. Ọlá, nírọ̀lẹ́, ọ̀gùn rárá mi lọ síbi kankan wàá bá mi. Mo kàn fẹ́ sáré pick nǹkan down the street. Gàjí náà wà ń bí, àjọ wa ni. Àjọ ń ṣiṣẹ́ Olúwa ni. Torí kò tó ṣe ó lè ti pa mí dì tí ẹ lọ ni. All right. Kò sí problem. All right, ma. Any nice day. Okay. What are you? Mọ́mí ni wọ́n ṣe. Ó ṣe é jàre. Ọlọ́run ṣàánú wa. Iṣẹ́ Olúwa kò yí sí o. Kò ṣe má ṣe. Pastor Bola, side Bola tí wọ́n ń lọ báyìí. Àmì láì jẹ́ ìwọ ló mọ àdúgbò yìí náà. Èmi níbi kan tá a lè lọ. Eré àwọn máa ń mu gbó ni àwọn máa ń mu gbó lókun bẹ̀. Really? Àwọn ọmọ yìí wọ́n mu igbó jẹ mọ́ lọ. Tọ́ bá láwọn èèyàn mu igbó, ibẹ̀ gangan ni igbó ń gbé. Igbó ò gbé bì kankan ọ̀dọ̀ àwọn pípé ni igbó ń gbé. So mo fẹ́ ká dé bẹ̀. Ṣùgbọ́n bá a ṣe máa píríṣì fáwọn amúgbó ó yàtọ̀ sáwọn nọ́mà o ṣé hàn pé ó máa gbá lórí wọn báyìí so ẹ jẹ́ tá a bá ti débẹ̀ àwọn nǹkan tá a máa sọ ẹ má wọrí ní máa put wa through so ẹ jẹ́ ká lọ. ṣe ṣáà òkè Olúwa ṣe. iṣẹ́ t'Olùgbàlà rán wa àjẹyè la ó jẹ́ bàbá. iṣẹ́ t'Olùgbàlà rán wa àjẹyè la ó jẹ́.
ìyá náà ló máa ń jọ. tí bá mọ tó wà ní wákàtí àtọwọ́ ìgbé náà bá tilẹ̀ fẹ́ máa wà lọ yẹn. aṣọ funfun ní sunkún rẹ̀ ẹ̀jìwọ̀rọ̀ ní sunkún ìkànnì dandan. ẹnu rẹ̀ ò bò ó. ọmọ yẹn ò ní súra olówó ó kàn ní pákéjì ni. tó bá wá ọmọ kan tó rọmọ torí wà á jẹ̀jẹ̀ wò níbi tó ti wọ̀ mọ́. amẹ́ríkà ni. ó wá òkè. lóòótọ́ ni sọ̀kọ̀ parí. mi ò fi gbogbo bí èdè mi dé ìlú lóde. I am the man, I'm in control. Stop! There is a problem. Ikú apá. Mọ́rí! Ó ń kọ́ sáwọn ìyá rẹ ni. Mọ́rí! Ní sàbáyé. It is a beautiful thing to be in love. But tó bá ti wá dàbò ṣe dà yìí, àtúnṣe la máa wá o. Àjọ òtún o, àwọn ẹni tó máa tún lóde yìí. You cannot marry him. This is my choice. A father has spoken. ọlọ́jà rẹ̀ mọ́ ọba oníbù ọ̀rẹ́ fọjá rẹ̀ pọ̀n mí ọba ńlá. As a matter of fact, in case tó bá ti yẹ èmi àti ẹ oṣù tó láàrin wa. ẹni kò wà lábẹ́ umbrella wà báyìí. irọ́ umbrella nìkan kọ́ àti bàbá ni. ó yà mí lẹ́nu mi rò pé ọ̀bọ̀lọ́rẹ́ lè ṣerú nǹkan tó ṣe ni. òun gbáyé ṣé tó fẹ́ gbẹ̀mí náà ni. kí lè ṣe tó fi jẹ́ wípé tí parí àlùjọ kan lórí tèmi ò tán ìbànújẹ́ oṣù kan ló máa fi rọ́pò ẹ̀. òun ló pa wọ́n ó dẹ̀ gbọ́dọ̀ jìyà. ọba oníbù ọ̀rẹ́ fọjá rẹ̀ pọ̀n mí ọ̀rọ̀ mi fẹ́ àdúrà o olúwa bàbá gbàdúrà fún mi olúwa kò ní dá kí màmá mi jìyà lásán lórí mi o ọ̀rọ̀ mi ń fẹ́ o. ọ̀rọ̀ mi ń fà mójútó ọ̀rọ̀ mi ń fẹ́ o olúwa kò ní dá kí bàbá mi jìyà lásán lórí mi o ọ̀rọ̀ mi ń fẹ́ o. ọ̀rọ̀ mi ń fà mójútó ọ̀rọ̀ mi ń fẹ́ o olúwa kò ní dá kí bàbá mi jìyà lásán lórí mi o ọ̀rọ̀ mi ń fẹ́ o. ọ̀rọ̀ mi ń fẹ́ àdúrà o olúwa bàbá gbàdúrà fún mi olúwa kò ní dá kí màmá mi jìyà lásán lórí mi o ọ̀rọ̀ mi ń fẹ́ o. ọ̀rọ̀ mi ń fà mójútó ọ̀rọ̀ mi ń fẹ́ o olúwa kò ní dá kí bàbá mi jìyà lásán lórí mi o ọ̀rọ̀ mi ń fẹ́ o. ọ̀rọ̀ mi ń fà mójútó ọ̀rọ̀ mi ń fẹ́ o olúwa kò ní dá kí bàbá mi jìyà lásán lórí mi o ọ̀rọ̀ mi ń fẹ́ o. àgbàlagbà tí ó ń lo ipò àgbà fún ọmọdé tí wọ́n yàn jẹ ẹ yí padà. ọ̀rọ̀ mi ń fà mójútó ọ̀rọ̀ mi ń fẹ́ o olúwa kò ní dá kí bàbá mi jìyà lásán lórí mi o ọ̀rọ̀ mi ń fẹ́ o. wọ́n dìde mọ̀ pé òun tọ́jú ọmọ wọ́n ní kẹ́ ẹ yí padà ẹ yí padà o ẹ̀yin oníjẹkújẹ àgbàyà wọ́n ní kẹ́ ẹ yí padà àwọn olórí ìlú wa náà wọ́n ní kọ́ yí padà. wọ́n yí padà nítorí ìjọba ọ̀run tẹ́tọ́ nítorí ìjọba ọ̀run táwọn olóhùn rẹ̀ níwájú wa yìí o tẹ́ẹ̀ bá yí padà ọ̀run àpáàdì lẹ́ ń lọ o ọ̀run àpáàdì lẹ́ ṣùgbọ́n ìwọ́n tá a bá ti bá sọ tẹ́ẹ̀ bá gbọ́ ọ̀run àpáàdì rẹ̀ tààràtààrà. ọmọkùnrin tí ò ń lo agbára àwọn òkú lo kádàrá ọmọ òkú. wọ́n ní ẹ̀yin ọmọkùnrin ìsìn tọ́jà
ló wù yín láti fi ra bẹ́ẹ̀lì. Wọ́n ní pé kẹ́ ẹ yí padà ẹ lọ ṣiṣẹ́ ẹ̀yin obìnrin náà tẹ̀lé tó ti lo bọ́ksà wa ọkùnrin ẹjọ́ abẹ̀yìn bọ́ksà wa ẹjẹ́ àbáta bọ́ksà wa sínú ilé o nítorí àwọn ọmọbìnrin ìsìn o ẹ̀yin obìnrin náà ẹ sáwọn pátá yín sínú ilé àwọn ọmọkùnrin kan gbòòrò wọ́n á fi láìpẹ́ yín ra bẹ́ẹ̀sì o ẹgbọ́n wọ́n á fi láìpẹ́ yín ra bẹ́ẹ̀sì o alàgbà wọn gbọ́. Èṣù rìn káàkiri láti lo àwọn ènìyàn yóò sì wọ́n ní ọ̀nà tí ó wà. wọ́n ní èṣù ń dọdẹ báyìí o èṣù ti di fìjìláńtẹ́ ti di ọ́ńtà ó ń wá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó fẹ́ kó sínú ìjọba ẹ̀ wọ́n ní ẹ jẹ́ ká yí padà ẹ má jẹ́ ká tẹ̀ lọ́rọ̀ èṣù ẹ má jẹ́ ká gbọ́rọ̀ èṣù èṣù ò dáa tí ọlọ́run nìkan ló lè gbà wá wọ́n ń gbọ́ alàgbà. Ọlọ́run rán ọmọ rẹ̀ kan ṣo wá sí ayé. Wọ́n ní ọlọ́run rán Jésù Kristi wá sílé ayé láti wá kó ẹ̀ṣẹ̀ gbogbo wa lọ ẹ̀ṣẹ̀ wo lẹ̀yin wá ń dá ẹ fi ìjọba ọ̀run sílẹ̀ ẹ̀dẹ̀ ń lé ọ̀run àpáàdì ọ̀pọ̀lọpọ̀ ní mi nípàdé ní junction ọ̀nà ọ̀run rere oṣù ọ̀ ẹ̀jẹ̀ máa fẹ́ bá kẹ́kẹ́ síwájú. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣaṣẹ́ gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ máa dá sọ̀rọ̀ lọ ẹ máa gbé laptop dání ẹ máa gbé ipad ẹ máa dá sọ̀rọ̀ lórí ìrìn ẹ ti wọ kinní nìyẹn ò wí ṣùgbọ́n ẹ ṣéǹjì báwo lè ṣe máa tẹ ipad lórí ìrìn kẹ́ni pé system orí ẹ̀ ó ti wà congested network orí ẹ̀ ti lọ nítorí wípé ẹ yé gbowó lọ́wọ́ àwọn tí ò yẹ kẹ́ ẹ gbowó owó yín kọ́ owó bàbá yín kọ́ ẹ kàn ń parọ́ òṣì ni. So ẹ ṣéǹjì ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Iṣẹ́ ọwọ́ ẹni ò ní tán ní jẹ́. Wọ́n níṣẹ́ ẹ lọ ṣiṣẹ́ yín ẹ lọ ru àárù ẹ lọ ṣe gbogbo nǹkan tó ẹ̀gẹ́ ṣe máa fi ṣiṣẹ́. níbi ẹ̀ ń ṣe ń rùn báyìí. Kí ló dé? Ẹ̀gbọ́n mi lẹ́yìn náà dẹ̀ sùn lẹ́lẹ̀ dára nù báyìí. Ẹ tí èyí máa gbé bọ́dì yín díẹ̀díẹ̀. Àtẹ̀gbọ́ pé ìyàwó yín ò ṣì tẹ́fẹ́ kò bímọ kò ṣe kankan kò pa kò yẹ débi tẹ́ máa rọ́mọ tọ́jú yín. Nígbà tó dẹ̀ ti séèyàn tó máa tọ́jú yín tó náà ti rìnrìn wèrè lọ ẹ̀yin náà dẹ̀ máa ṣàràjọ ẹ máa gbéra ẹ máa gbé bọ́dì yín sókè ẹ máa rìn rẹ lọ tọ̀ tẹ́ bá fẹ́ tọ̀ sí tọ́lẹ́ẹ̀tì. Ṣó tán yín pẹ̀lú gbogbo gàlégàlé gbogbo gíragíra yín àṣebi tó máa hẹ́ǹdì sí náà ni ẹ̀yin lọmọ Ọlọ́run. Àwa tá a jọ ọmọ èṣù gan ẹ̀rí bá ara wa ṣe jí pépé òun lẹ́sùn kalẹ̀ bí arọ kẹsẹ̀ ẹ̀ lè gbé bọ́dì ẹ̀ lè ṣe kankan ó tán kò sí nǹkan tẹ́ fi wúlò fún wa náà lẹ́yìn owó skul mi tẹ́ san àtọwọ́ ilé mi tẹ́ san fún bíi ọdún mélòó kan ó ti tán ẹ̀ wúlò fún mi ẹ̀ wúlò fúnra yín ẹ̀ wò tẹ́ bá fẹ́ kú ẹ̀ tètè kú ká fi chọ́ọ̀chì yín ká fi kọ́ hòtẹ́ẹ̀lì ṣé ti gbọ́ ẹ já fi chọ́ọ̀chì yín kò tẹ̀. ọ̀rọ̀ mi ń fẹ́ àdúrà o Olúwa bàbá gbàdúrà fún mi Olúwa kò ní dá kí màmá mi jìyà lásán lórí mi o ọ̀rọ̀ mi ń fẹ́ o. ọ̀rọ̀ mi ń fà mójútó ọ̀rọ̀ mi ń fẹ́ Olúwa kò ní dá kí bàbá mi jìyà lásán lórí mi o ọ̀rọ̀ mi ń fẹ́ o. Ọlọ́run mi ṣàánú mi bá mi mú dádì lára yá ọ̀rọ̀ yìí ti pọ̀ jù ayé ti pẹ́ gan wá. Dádì. ọ̀rọ̀ mi ń fẹ́ o ọ̀rọ̀ mi ń fà mójútó ọ̀rọ̀ mi ń fẹ́ o Olúwa mi ò nígbà kí n fẹ́ ṣùgbọ́n ohun tó wù mí ni máa fowó mi rà nínú ẹ̀yìn ojú ẹ̀yàwó wa òun nífẹ̀ẹ́ ń gbé bébí mi ò nígbà kẹ́nìkan fọwọ́ kàn mí ìdí ọ̀rẹ́ mi lèmi ò fi sí ìdí ọ̀rẹ́ mi jàlàjòló ìdí ọ̀rẹ́ mi lèmi ò fi sí ìdí ọ̀rẹ́ mi jàlàjòló nínú ẹ̀yìn ojú ní kò ní sùúrù torí tó bá ní sùúrù ọ̀rọ̀ ẹ máa já sáyọ̀ lọ́tẹ̀ trust me. Tí bá tiẹ̀ ṣe yẹn ẹ máa sọ fún mi náà mo ń fọwọ́ kàn yẹn ní kí ní sùúrù kí n ṣe kẹ́ ẹ má wọrí kò sí problem. àní kò ní sùúrù
Ṣorí tó ọmọ kọ́ta máa ṣe. Díẹ̀ tájọ sùn. Bọ̀ kò ní sí nǹkan láàrin wa. Kò ní sí nǹkan kan láàrin mi àti ẹ. Bó wá àṣìṣe máa ń ṣe nǹkan náà. Ṣé mà ẹ̀dẹ̀ kó tọ́jú àwọn dájú àwọn náà máa ní ká padà wá béèrè báwo làlàáfíà àwọn báyìí. A dúpẹ́ fọlọ́run Ọlọ́run ti ń fún wọn ní àlàáfíà àwọn náà wà nù bedroom tó ń sùn ẹ ṣé gan ni. Ẹ jọ̀ọ́ èmi gẹ́gẹ́ bí èèyàn kan mi ò wá béèrè àlàáfíà dádì nìkan àmọ́ mo wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ nítorí ara ni mí mo lè fẹ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ mo fẹ́ ìdáríjì. Ẹ dá Solomon ẹ má bínú ọ̀rọ̀ yín ò yé mi dáadáa bóyá kẹ́ ẹ ṣàlàyé dáadáa kó lè yé mi. Mo gba chẹ́ẹ̀kì kan ni. Ẹ wo ọ̀rọ̀ tẹ́ ń sọ yín náà ẹ gbọ́ sétí yín kò jọra wọn ẹ ń sọ̀rọ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹ ń sọ̀rọ̀ chẹ́ẹ̀kì báwo ló ṣe jọra wọn. Mo pààrọ̀ owó fún dádì dádì wá sign check fún mi mi ò fi owó yẹn ṣe nǹkan tó jẹ́ kí n fi ṣe sún ní ìjọ ara ni mí. Ẹjọ́ Solomon. Ẹjọ́ Solomon. Ẹjọ́ Solomon. Why? Ọ̀rọ̀ bí funny. Ẹgbẹ́ gbígbẹ́ ní sọ tẹ́ bá sọ̀rọ̀ mẹ́ẹ̀ tí bá gbá yín lójú. Ẹ̀yin ṣe jẹ́ olè báyìí náà. Jesus Christ. Ṣé mo pé ojú kòkòrò àti ìjẹkújẹ yín òun ló jẹ́ kẹ́gbọ́n mi wà lórí ìdúró àìsàn. Ìdáríjì ẹ̀ṣẹ̀ náà ni mo wá fún. Ẹ lè rí ìdáríjì ẹ̀ṣẹ̀ náà. Wàláhì Ọlọ́run ò lè dáríjì yín. Ẹ̀yin ò pásítọ̀ oníjẹkújẹ. Báwo lè yẹn èèyàn ṣe jẹ oníjẹkújẹ báyìí? Ẹ wo kun yín. Elder. Ẹ wo kun yín kun àwọn pásítọ̀ àti elder tèmi mọ̀ ó máa ń flat ni torí wọ́n á ti gbààwẹ̀ ara wọn á ti gbẹ. Ẹ wo kun tí bó ṣe yọ bọ́bọ́bọ́ bí gbà pító. Ẹ̀yin mú chẹ́ẹ̀kì àtọwọ́ church ẹ̀ ń jẹ́ ẹ̀yin mú ìbọnú ẹ̀ ń jẹ púpẹ̀ ikùn yín tóbi ẹ̀gbọ́n mi wà lórí ìdílé ẹ̀sìn torí ojú kòkòrò tí wàhálà ẹ̀ lè rí ìdáríjì. Ẹ wo Sister Ramide ẹjọ́ ẹ take it easy ẹ má jẹ́ kí èṣù yà wá lò ṣó ti yé yín ara ò ní ní yín lórúkọ Jésù ara ò ní ní yín ẹ̀yin ní kẹ́ ṣáà ní sùúrù ṣe ti gbọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ kó ń ṣe àwọn ọlọ́mọ fi yanjú ẹ̀ ẹ ti wá sí ẹ ti wá tọrọ ayé ẹ̀ṣẹ̀ Ọlọ́run dẹ̀ máa dáríjì yín. Ọlọ́run lè dáríjì wọ́n Ọlọ́run lè dáríjì wọ́n Ọlọ́run lè dáríjì wọ́n Ọlọ́run lè dáríjì wọ́n àlọ́ Ọlọ́run ò lè dáríjì wọ́n. Ẹ ṣe olótù ìgbàgbọ́ ṣe pàtàkì láyé ọmọ ènìyàn gidi gan. Ṣé rí tí èèyàn bá ní ìgbàgbọ́ bíi hóró mọ́sítádì á sọ fún òkè pé kó ṣìdì òkè yẹn á dẹ̀ ṣìdì ó lágbára gan ni. Ṣé rí lórí aago yín tí ò bá sí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ẹ lè bá anybody sọ̀rọ̀ bọ̀ tó bá wà ń bẹ̀ kò síbi tẹ́ ẹ lè dé gbàgbọ́ la fi ń connect sí Ọlọ́run. That's how powerful it is. Olótù ẹ jẹ́ kí n wá fi ìtàn kékeré kan kágbá gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí. À ń ṣe ìjíhìnrere káàkiri lọ́jọ́ kan ni mo pàdé ọkùnrin ó lóun Mr. Chidi. Ó ra òróró ó dẹ̀ ra handkerchief ó fún mi kí n gbàdúrà sí fóun. Very simple a gbàdúrà sí ó kó lọlé ó gba aago wa ó dẹ̀ lọ. Ṣàdédé lóru ló bá pè padà ẹ ló ta ni Mr. Chidi ni pásítọ̀ ẹ fún mi ní nọ́mbà yín ní àárọ̀ ẹ ló ẹ kálẹ̀ kí ló dé ó ní ọmọ òun kú lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. I'm telling you okay òróró àti áńkìtà fún yín kọ́ ó nínú pé mi ni kí n ṣàdúrà fún òun inú ti bí mi wípé àti la ọmọ ẹ wà lọ́wọ́ ẹ ó wá ní láti máa pè mí ìbínú ni mo fi sọ fún pé Mr. Chidi get out of here. Ariwo ló fi ta amen mi ṣàdúrà fún ọ mo tún ní Mr. Chidi get out of here ariwo àmì ló ti fi ta mo wá fẹ́ farabalẹ̀ ṣàlàyé fún I'm not praying for you ló bá fi gbé ta hallelujah ara ọmọ òun ti yá and I wasn't praying for him. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ìgbàgbọ́ pé tí ẹni àmì òróró Ọlọ́run alààyè bá gbàdúrà fún òun ara ọmọ òun á yá. Lóòótọ́ ni. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin èèyàn mi nílé ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àlejò mi nìyẹn o
ẹ jẹ́ ká nígbàgbọ́ ẹ̀yin aráalé. Ìjẹ́ bí wọ́n bá nígbàgbọ́ bí hóró mọ́sítádì, ìwọ yóò pàṣẹ fún òkè, òkè á sì ṣídìí. Ẹ jẹ́ ká nígbàgbọ́. Pásítọ̀, kẹ́ ẹ tó kúrò mi báyìí, mo fẹ́ kẹ́ bá mi pàṣẹ ọ̀rọ̀ fáwọn èèyàn nílé. Ẹ jẹ́ ká dijú ká gbàdúrà. Ní orúkọ àti agbára ẹ̀jẹ̀ Jésù, gbogbo ẹ̀mí àìní nínú ilé àwọn ènìyàn wọ̀nyí, Ọlọ́run àánú mo parun. Gbogbo ẹ̀mí ìjákulẹ̀ promise and fail nínú ilé àwọn ènìyàn wọ̀nyí mo pa wọ́n run. Gbogbo ẹ̀mí ìdùbúlẹ̀ àìsàn ọjọ́ pípẹ́, ọjọ́ kékeré ní orúkọ àti agbára ẹ̀jẹ̀ Jésù mo lé yín jáde. Amen. Àmín. Ọ̀rọ̀ mi fẹ́ àdúrà o Olúwa, bàbá gbàdúrà fún mi Olúwa, kò ní dá kí màmá mi jìyà lásán lórí mi o. Ọ̀rọ̀ mi fẹ́ o. Daddy, this is you. God has done it. Daddy, this is you. God has done it. Hallelujah. Hallelujah. Because I'm so happy. I am happy. Thank you, Jesus. Oh, it's good. Kò sí bí Jésù o, kò má sọ bàbí rẹ̀, bàbá Ọlọ́run ayọ̀. Kábíyèsí ní ìdìbò ló ṣe o, Daddy, I'm so happy. God is still doing it. He's doing it. Ọlọ́run ṣe. Àwọn aláṣẹ Ọlọ́run ìdájí jọ. Ọlọ́run ṣe iṣẹ́ ìyanu. Pé wọ́n dojú ti ìdílé mi. Ọ̀rọ̀ mi fẹ́ àdúrà o Olúwa, bàbá gbàdúrà fún mi Olúwa. It's better. Bẹ́sẹ̀ ni mo pass out. Tí jẹ́ káyé fi fún mi mọ́. Bí ni mo jókòó sí, èmi pẹ̀lú Adúkẹ́ ní pàápàá, à ń wo ministration ẹ̀ lórí television. Ọ̀fẹ́sọ́dé, ó dẹ̀ ṣubú, ó dákú. And that was all. Ministration as in preaching. Moi. And all of a sudden, ó dẹ̀ ṣubú. Interesting. Gàjí gan ló gbé ẹ. Moi. Òótọ́ ni everyday lẹ́yìn àti Gàjí máa ń bọ́ síta tẹ́ máa ń preach lọ. Really? Ẹ gbà mí. Ṣé o mọ̀ wípé o máa ń jáde lọ? O máa ń minister everyday? I've got no clue. Like seriously no clue. No clue as pé kíni? Pé o mọ̀ wípé you go out to minister to people? I have no idea. You're an evangelist. You've become an evangelist. Me, like, quote any book in the Bible. Not one. I can't explain it myself. Gbọ́lá o. Serious mọ́. O mọ̀ pé o máa ń preach. O mọ̀ pé o ti di evangelist. You go out every day to minister. Madam, ẹ wo, mo mọ̀ nǹkan tẹ́ fẹ́ sọ, but I am happy for you. I am very, very happy for you. Nítorí pé mo rí ìgbìyànjú yín náà, òun ló fa oríire. I am so happy for you. In fact, you are a living testimony. You can say that again. Yes, ma'am. Thank you, doctor. Yes, ma'am. The only thing tí mo kàn wọ́n ni wípé Olúwa kan ò lè lọ lásán láì wá sí mo ṣe. Hallelujah. Hallelujah. Yes, ma'am. Nǹkan tó ṣẹlẹ̀ báyìí ni pé mo máa fẹ́ kẹ́ register fún antenatal and anything tó bá ti involve stress mi ò ní fẹ́ kẹ́ ṣe mọ́. In fact, mo máa ní láti sọ fún pastor pé kó má jẹ́ kẹ́ drive mọ́.
And one other thing, ẹ mọ̀ pé mo mọ̀ yín dáadáa. Àwọn stress pé mo lọ night vigil lọ́jọ́ Wednesday, mo lọ night vigil lọ́jọ́ Friday, ẹ jẹ́ kí n stop. I have to say this, ẹ̀yin náà iṣẹ́ kù lọ́wọ́ yín, ẹ máa ní ìdàtí sọ fún pastor pé kó reduce the àwẹ̀ wọn because wọ́n máa need it right now. Doctor. Yes, ma'am. Ẹ wo doctor, ọ̀rọ̀ yín yé mi gan-an ni. Mo understand nǹkan tẹ́ fẹ́ try láti sọ. Ṣé rí lórí ọ̀rọ̀ dádì? Ìgbìmọ̀ ní kí ẹ má mẹ́rin lọ síbẹ̀ rárá, ẹ má sọ anything nípa ẹ̀. Yes, torí dádì tẹ̀ ń wò yẹn. Wọ́n lè reduce àwọn ẹ̀wọ̀n rárá o. Débi pé wọ́n máa ṣe nǹkan tẹ́ nìkan ṣe. Ẹ ṣáà jẹ́ ká fògo fọ́lọ́run. Ẹ má wọrí, àti dúpẹ́ fọ́lọ́wà. Ọlọ́run àgbàmọ̀. Amen. Yes, ma'am. Yes, ma'am. No problem. Máa pe pastor. Okay. Ẹ bá mi jíṣẹ́ fún mi. Ẹ ṣé. Kí ló ń ṣe? Kí ló ń ṣe? O mọ bí mi ṣe máa ń fọ nǹkan tọ̀dọ̀ mi náà. Báwo ni? Tán kó wá jẹun. Wàá jàre, wàá dẹ̀ sọ̀rọ̀ lé, wàá dẹ̀ máa lọ. Kí ló máa ń ṣe gan-an? Mi láìka àwọn gbéraga tó máa ń ṣe sí mi. Ta ló ń ṣègbéraga? Ìwọ ni náà. Mo sọ pé oúnjẹ ti jiná tó bá ṣe tán wá jẹun. O dẹ̀ sọ́tò o dẹ̀ tán. Ó lè má bínú. O dẹ̀ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ rán about mi ò bínú. So irú oúnjẹ wo ló sì? Rice ni. Rice. Oh, rice. Irú rice o? Fried rice, jollof rice, Chinese rice, white rice, rice and bololoni. Ofo. Rice bololoni. Yes, now. Rice bololoni kan. Chinese rice ni. Chinese rice. And you know what? Okay. Màá manage bẹ́ẹ̀. Ṣé èdè ṣá wà nù? Àlùbọ́sà ló wà rẹ̀. Kí ló tó ṣe fàlùbọ́sà sí? Mi sọ fún mi like òrùn àlùbọ́sà nù rice ni. Kí ló máa ń ṣe gan-an Àdùkẹ́? Kí ni nǹkan tó máa ń gbénú ẹ̀ gan-an lé? Nígbà tí mọ́mì máa sọ fún mi pé ṣé oúnjẹ o ta máa jẹ. Kí ló dé tó ṣe lè ṣe rice gidi? Seafood rice wà ń bẹ̀, ìgbín máa wà ń bẹ̀, alákan máa wà ń bẹ̀, edé máa wà ń bẹ̀, ẹja máa wà ń bẹ̀. All gbogbo ingredient tó wà nínú omi pátá wàá kó wọn kó nínú omi wàá dẹ̀ dá sínú rice yẹn. A lè máa jẹ yẹn lọ. Mọ́mì máa ṣe mistake o. Kí ló dé? Wọ́n ṣe mistake gbà ẹ́ sínú ilé yìí ni. Kí ló ṣẹlẹ̀? Gbogbo nǹkan tó ń sọ yìí ó ti pọ̀ jẹ́nu ẹ lọ. Ó pọ̀ jẹnu tèmi lọ. Ṣáwọn mọ́mì gan ti jẹ seafood rice àbí kí ló porúkọ ẹ̀ kí n tó wá máa ṣerú ẹ̀ fún wọn. Ṣé mi gan mọ seafood rice ṣe ni? Àbí mo mọ jẹ ni? Tó bá mọ̀ wàá pè mí pé kí n kọ́ ẹ ni kò le tó yẹn náà. Ìwọ mọ̀ ṣe ni. Ilé olówó la wà o, mo mọ̀ ọ́ ṣe o. Ilé olówó la wà. Àgùdẹ̀ gbọ́dọ̀ ṣe bí olówó ni. Mi ò ráyè pé kíní. O mọ̀ pé ajá olówó ni. Irú èmi gan tó ń wo olówó ni mí. Ajá olówó. Àwa nìyẹn o. Olówó ẹ̀. Àwa nìyẹn. Kí làwọn fúnra wa fún? Ìwọ ló mọ̀ wá lẹ́kọ̀ọ́. Ìbò ló ń lọ. Wá ń bí jàre. Kí ló máa ń ṣe? Mi ò ṣe o. O ṣe kí ni? Àdéhùn àjọ máa sọ̀rọ̀. Ṣé tó bá ti wà pẹ̀lú ṣé ara máa ń ní ẹ láti fẹ́ máa lọ? Ara máa ń ní. Kí ló dé? Kí ló dé tí wàhálà mi ṣe pọ̀? Ṣé gbogbo gbogbo ọwọ́ tí wọ́n á fi wàhálà èkì ẹ̀? Àbó mọ̀ pé ọ́ ni mò ń la máa ń wà gbogbo táǹtà bá ń sọ̀rọ̀ yẹn. Yes na. Nà ṣé wò ń mọ̀ ni? Báwo ni? Ara ṣe wá ń rí báyìí these days. Ṣé cream ẹ ti tán ni? Ó ti tán. Kí ló tó ṣe tán? Ó dẹ̀ sọ fún mi. Nà. Bá a sọ fún ẹ nǹkan. Màá rà fún ẹ ni. Ìwọ fi bẹ́ẹ̀ yẹn lé. Ṣebí mọ́mì máa rán mi iṣẹ́. Wọ́n máa rán mi lọ supermarket náà. Gbogbo nǹkan tí wọ́n bá ṣáà need list yẹ ìwọ kan ràn mímì lọ tí má ti lọ bá mọ́mì ra nǹkan máa ra tọ̀dọ̀ ẹ mọ́ màá dé yọ kúrò tí máa ṣe ń délé màá drop ẹ fún ọ màá gbé ti mọ́mì fún ọ. Well done. Bá mi gbé ráìsì ẹ wá ṣùgbọ́n bá mi oúnjẹ. Kí ló wá kí ló jábọ́ síbẹ̀ yẹn kọ́? Mo ti mú. Kí ló jábọ́ tó? Padà síbẹ̀ ọ̀rọ̀ ìdúrà yìí ti gbà mà. Gaji fúnra Ọlọ́run báyìí ló fi ẹ́ lé mi lọ́wọ́. Àṣà yí ẹ rèé. So tó máa ń ṣeré tí má ti rán ẹ níṣẹ́ àbí tó bá ti tẹ̀lé mi lọ fún shopping. Àbájọ tí màá ṣírò owó títí. Àdé láti bí pé a lọ fún shopping rí kí n rí slip nǹkan tí ọjà tí mo rà láyé mi ò rí rí nínú kó ló jábọ́ nínú kó láàrán tí gbà. Ìyẹn ní pé tó fowó mi ṣeré. Àdùkẹ́ ló fowó mi ṣe shopping fún. Rárá mà
kò sí problem. ẹ má rí irò bẹ́ẹ̀ ma. mo ti gbọ́ ṣé gbogbo nǹkan tí mo sọ ẹ má tẹ̀lé ma. kò sí problem ṣé orí gbogbo tó fẹ́ ṣe fún yẹn pátápátá ló máa ṣe fún ọ ṣùgbọ́n mo fi gbàgbọ́ sọ fún ẹ wípé tí oṣù bá ti ń parí èmi kìíní sálárì ẹ báyìí ni mo máa kó lè lọ́wọ́ tó máa lọ sí mọ́mì ẹ má bínú ṣé ní gbogbo nǹkan tí mo sọ yẹn irọ́ ni normal promo táwọn ọkùnrin máa ń ṣe fóbìnrin ni mo kàn ń ṣe fún Àdùkẹ́. tí o mọ̀ pé nǹkan ti kọlù ẹ èmi ní kò fọ mọ́tò kí a kó sáwá gbé mi lọ síbi tí mo fẹ́ lọ kí n lọ kí n dé pàpadà wọnú lé kí wá ṣe nǹkan tí mo fẹ́ ṣe ó fi mí pa mí dín ní bí àbẹ̀ kò sí problem. ṣé ní gbogbo nǹkan tí mo sọ ẹ má dà mí lóhùn àìmọ̀ yóò obìnrin tá ti promise ní bẹ́ẹ̀nsì. kò sí problem tí màá ṣe ni mo ti sọ fẹ́ sálárì ẹ ló máa fi ṣe. ẹ jọ̀ọ́ máa o ẹ má tẹ̀lé ọ̀rọ̀ tó lè sọ ẹ̀ máa kò ní mí ní o àìmọye tá àwọn tá ti kọ́ duplex fún o tá fún wọn kì í wọn. But in this case, sir, kò sẹ́ tó lọ́nà ẹ̀sùn mẹ́yìn ó tún kàn mí gan. ṣe rí tẹ bá wo driving bí èmi ṣe wá yìí èyí ló yẹ kẹ́ gbà and the way you are now empty but that is not just let's talk okay just admit I don't usually do that, sir. You don't say so? I don't. Really? Really? I don't. How will you answer? Hello, sir. It's like I see your face. Mo doubt ẹ. Ó depend. Àgbàlagbà ní ìyá ẹ̀. Am I not? Àwọn mi tí ẹ bá gbọ́ tí ẹ lè ṣe ọjọ́ kan ìjẹ bá wà ẹ ṣàdúrà fún iṣẹ́ mi ò mẹ́ni náà bẹ̀jẹ̀ yìí lọ́pọ̀ ní báyìí ẹ ti rántí. All right, thank you. You are not smiling. What happened? I'm tired, man. Well,
How are you, ma'am? I'm fine. Ẹ káàbọ̀ dàpọ̀ mi. Mọ́mí oúnjẹ ti rẹ́dì. Kí ló ṣe? Àmàlà tewédú ni. Ẹ̀fọ́ tí mo ní kó rò ńkọ́? Mo ro ẹ̀fọ́ náà. Okay, good. Páàkì ẹ̀fọ́ yẹn kó gbé sínú freezer. Sísọ ti jẹ́ pàmàlà lóru. Máa jẹ ewédú àti àmàlà. Bọ̀ mi tí ready. Tí n bá ready, máa jẹ́ kó mọ̀. Bóyá kò fún Gbọ́láhàn lóúnjẹ ń tiẹ̀. Dágbéláhàn, kí ni? I'm fine. Kí ló ń ṣe lọ́wọ́ báyìí? Mi ṣe nǹkankan. Okay, lọ clean up, jẹ́ kí mi àti ẹ jáde. Lọ dress up, jẹ́ kí mi àti ẹ jáde. Ẹ rọra mọ́mì. Check out. Gbọ́láhàn. Yes, ma'am. Níbo ni wọ́n pẹ̀lú Àdùkẹ́ lọ? A kàn fẹ́ jáde. Ẹ kàn fẹ́ jáde. Yes, ma'am. Are you sure you are okay at all? Listen, ṣé ó ṣì fọ́pọ̀ mọ́ ìkiri ni ẹ? Age is no more on your side. Yes, ma'am. What exactly is your problem? Gbogbo yẹn máa tó ń bá Àdùkẹ́ ṣe pátápátá ni mo máa ń rí o. Mo kàn dákẹ́ ni o. Àdùkẹ́ tó jẹ́ wípé Ọlọ́run ló mọ ibi tóun àti Gàjí tó ń bọ́rọ̀ ayé wọn dé bọ́n ti ṣe wà yẹn. 5 and 6 lòun pẹ̀lú Gàjí. Òun dètè, ìwọ náà dètè, kí ló dé kí ló ṣe? Máa fẹ́ get a decent girl kó fẹ́ wá sílẹ̀ fún mi. Mom. Ọmọ. Mi pé Àdùkẹ́ àti Gàjí. Mọ́mì kò rí bẹ́ẹ̀. Ṣé rí ní ọjọ́ tẹ́ rí wa yẹn? Èmi ṣe ń try láti lay foundation mi lọ́dọ̀ Àdùkẹ́ ni. Ṣé wá rí Àdùkẹ́ tẹ̀ ń wò yẹn? Ó stubborn débi wípé látọjọ́ tí mo ti ń bá fa wàhálà nílé kó kàn tẹ̀ jẹ́ kí mi àti ẹ̀kọ́ máa fẹ́ra wa. Gàjí kí ló dé tí rọ́bà yẹn ẹ̀jẹ̀ báyìí? Ìwọ pẹ̀lú Àdùkẹ́ tó ẹ pé bí mo ṣe gba yín mú nìyí. Ṣé ojú mi ń tàn mí jẹ ni? Ṣé mi mọ nǹkan tí mo rí ni? Àbí mo pálapàla tí wọ́n pẹ̀lú ẹ̀jọ́ máa ń ṣe inú ilé. Even aside from that day, mi ò rí yín ni. Mọ́mì kò rí bẹ́ẹ̀. Ṣé rí gbogbo èyí tèmi ń sọ fún lọ́jọ́ yẹn kìnnìkẹ́nu dídùn lásán ni pé màmá fún ra nǹkan fún. Ẹgbọ́n mo ṣe sọ fún lọ́jọ́ náà pé àmọ́yẹ làwa ti promise pé a máa ra bẹ́ǹsì fún tá bá ti fẹ́ wà lórí wọn tá a dẹ̀ padà ra bẹ́ǹsì kankan. Ṣé mi wá mọ nǹkan tí mo rí ni? Kò ń ṣe pé èèmọ̀ mọ́mì. Ṣé rí nǹkan tí mo ń tún àlàsọ fún mi àmọ́yẹ wọn tá a ti ra ilé fún ní Banana Island àpẹlẹ́nu. Àdùkẹ́ jọ bó ṣe nǹkan wà láàrin mi àti náà pé bóyá mò ń fẹ́ ẹ. Rárá o, wọn ò fẹ́ mi o. Ṣé mi rí wọ pẹ̀lú Gàjí ni? Ìjọ yẹn wọ́n sọ wọ́n ń parọ́ ni. Wọ́n àìpọ̀ ara wọn ni. Ṣé gbọ́ happy ni èmi kàn fúnra mi but bí mo ṣe wá àìpọ̀ ara mi tó náà níwájú ẹ̀ mi ì mọ ibi tó ti lọ yan ẹ̀mí burúkú yẹn ìgbà yẹn ilé bí òkúta ni kò fún mi chance o láti gbà náà mo lè gbójú tèmi ó máa ń bá mi ṣeré ni. Gàjí má parọ́ mọ́ mi lójúmọ́ mi o mọ́mì ẹ má dá lómi ò kí n bá ṣeré o oúnjẹ nìkan ló pè mí àtẹ̀pọ̀ Gàjí. Mọ́mì ẹjọ́ ẹ jẹ́ kí n sọ yes. Mọ́mì ò lò pé. Yes, mommy, yes. Yes, mommy. Mo lè sọ no. Mommy! Fífún lọ́rọ̀, ẹ fẹ́ fò. Gbogbo yẹn mú oúnjẹ síwájú pé ní pé o fẹ́ commit suicide. Ṣàlẹ̀ rí ẹ̀gbọ́n kan tó wà nínú inú mi ò dùn níbí báyìí. Ṣé bó ń tọ́jú ẹ ó ṣàwà òkè kí ni ò dùn ẹ́ nù. Tọ́jú tí máa tún jẹ̀yà ní lórí. Ṣé mi ṣe ń dà? Gbogbo náà sẹ̀nsẹ̀. Wọ́n lè nípa lọ́la tójú òun ò bá fọ́ ọdún tíṣà ló máa náwó sí. You have to stay from that girl. She's a bad influence. Ṣé kí ni ọ̀rọ̀ àdìyẹ? Bí ti máa ń bá rí bí àwọn ìṣẹ̀lẹ̀. Ara àti mi náà ẹ̀rọ kan mímí bàyẹ̀ tún gbé kinní wáyé pé kí wọ́n máa ṣe ṣé mo mọ̀ yín rí ni. Wòye, òun náà fẹ́ yẹ ọwọ́ ẹgbẹ́ ayé gbígbé yàn, ó gbà pé ó gélé. In as much as èmi Ṣùbọ́mi George ni mo bí ẹ. Ṣọ́gbẹ́ mi ni mo da ẹ̀jẹ̀ lé ẹ lórí. By God, you will do my wish. Also, you wanna send me to hell? Bí wọ́n ṣe kọrin ilé yìí ni, kí láì kí good atmosphere ni. Why do ṣe ṣe mí bí ẹrú náà? Ìyàwó ẹ̀ ni mo jẹ́. Òjò tí a bá ti fẹ́ lálejò ó sì bí a kó máa wọ jàlámíà. I swear down, because anything I ever regret in my entire life was the day I met everything that has to do with you and your entire family. Àbájá ọ̀gá kò ní ọ̀gbìn kú. Sáyẹ̀ yẹn kò padà sílé ọkọ ẹ̀. I need to smell your pants. Ball pants now. Ó dà kó kan rò dí sí lásán. Tì mí, ojú tì mí, olóko tì mí.
ṣẹ́rí ayé ta wà ń sìn kò sì sígbà tí yọ̀ǹda aṣọ tí ò rí lè fi wọ́n. ètò ẹ̀rọ kan mi bẹ̀rẹ̀ wá ń ṣe bẹ́ẹ̀ ẹ má bínú. so ẹ mọ̀ mi ẹ ń pretend ni. ẹ ti pa. Àdúrà fún mi.